Africa Content TV. Equile la scala ile, equili la kero mono, ìdọ̀bálẹ̀ la kọba nílẹ̀ Yorùbá o, kábíyèsí ọba Alaawe, káre pẹ́ lórí kí bàtà pẹ́lẹ́ ṣe ọba, kábíyèsí ọba o, ẹ̀ṣin ọba o jẹ́ kó pẹ́. Equile la scala ile. Ìdọ̀bálẹ̀ là ọba nílẹ̀ Yorùbá o, kábíyèsí ọba Alaawe. Lábẹ́ pẹ́ lórí ìbàtà pẹ́lẹ́ ṣe ọba. Ọba Abíọ́lá, ẹ̀ṣin ọba òde kò pẹ́. Ilé gbogbo kó rojú, ọ̀dẹ̀dẹ̀ gbogbo kó tóró. Gbogbo ọmọ ewéèrè lu àwọn pátápátá, ẹ̀tọ́jú ọba kábíyèsí Abíọ́lá. Olùkọ́ pẹ́ fún gbogbo wa. Also from Alaawe. He is the firstborn of his parents. He started his education from Seyi Baptist Primary School, Alaawe. He proceeded to Bilola Secondary Modern School, Alaawe, Lagos Secretariat Training College, Surulere, Lagos, St. Anthony Secretariat, Surulere, Lagos, Accounting Study Group, Mental Lagos. Because of his passion for education and professionalism, he went to Southwest College, London. Due to his hard work and diligence, he was sponsored by his company, Mental Box Group. He also attended Reading, London, as well as London School of Accountancy. His working life included Manila's Motors from 1967 to 1969, Blackstone Nigeria Limited, Lagos, 1969 to 1973, Metal Box Stereo Glass, Akbara, 1972 to 1991. He was the chief accountant and secretary to Metal Glass Studio Limited Management. Oba Cornelius Abiola Taiwo is a fellow of the Association of Certified Chartered Accountants of London, the fellow of the Institute of Chartered Accountants of Nigeria. He got married to Olori Oluwayemisi. Kábíyèsí bí èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Èmi tí mo rómi ayọ̀. Èmi ló yẹ kí n ọba Alaawe ló sọ bẹ́ẹ̀. Èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Ọba wẹ̀. Èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Èmi tí mo rómi ayọ̀. Èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Ọba wẹ̀ ti ṣe é, bàbá ti ṣe é. Wẹ̀ ti ṣe é, bàbá ti ṣe é. Ohun tó ń bà wá lẹ́nu, bàbá ti ṣe é. Wẹ̀ ti ṣe é, wẹ̀ ti ṣe é. Bàbá ti ṣe é. Ọba wẹ̀ ti ṣe é, bàbá ti ṣe é. Ohun tó ń bà wá lẹ́nu, bàbá ti ṣe é. Ọba wẹ̀ ti ṣe é, Alaawe ti ṣe é. Wẹ̀ ti ṣe é, bàbá ti ṣe é. Ohun tó ń bà wá lẹ́nu, bàbá ti ṣe é. Gbogbo Alaawe wẹ̀ ti ṣe é. Bàbá ti ṣe é. Wẹ̀ ti ṣe é, wẹ̀ ti ṣe é. Bàbá ti ṣe é. Ohun tó ń bà wá lẹ́nu, bàbá ti ṣe é. It's time to hear the second speech of Oba Cornelius Abiola Taiwo Oladoke. Kábíyèsí.
Excellency, Makinde, Your Excellency, Barrister, Deputy Governor of the State. Thank you.